Hi everyone, welcome to my channel. Orúkọ tèmi ni Babalawo Awoyeni Awoyeni tí mo jẹ́ olúawo ti ìlú Ṣẹ̀kẹ̀ nílùú Ọ̀yọ́. Adúpẹ́ gẹ́gẹ́ bí àlàyé tí ẹ béèrè bí a ṣe mọ Yorùbá sí. Kò sí nǹkan kan tí a fẹ́ ṣe tí a kì í júbà. Wọ́n ní bí a bá jí bàbá ẹni là kọ́kọ́ jú. Mo júbà bàbá tó bí mi Awoyeni Alàgbé kí wọ́n máa lè tẹ́ wọn sílé mọ̀ kó fún wọn lékú àtẹ̀já jẹ. Mo júbà bàbá wo mi Fágbénró Àlàmú kí wọ́n tẹ́ wọn sílé mọ̀ kó fún wọn lékú àtẹ̀já jẹ. Nínú àṣà wa Yorùbá tá a bá ti jí láàárọ̀, a kọ́kọ́ kífá wa bá a bá ti ń kífá láàjúbà gbogbo àwọn ọlọ́run tí wọ́n ṣe kú bẹ́ẹ̀ káwa ò tó dé bẹ́ẹ̀. Nínú àwọn gbólóhùn tá a fi máa ń júbà àwọn náà ni ìkákò òtúrúpọ̀n dẹ̀rẹ̀ tó bá fún bàtí sọ ọmọ Odùduwà, ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúbọ̀nà, àyàmọ̀ fún tá a dá ṣe kóró mọ́ sáìgbà. Ìtumọ̀ ni wípé ká tó so ohunkóhun àti júbà àwọn ṣáájú. Tá a sì gbà wípé ìbà tá a jú yẹn yóò jẹ́ kí nǹkan tá a fẹ́ ṣe kó ṣe é ṣe. Ìyẹn náà ni parí gbólóhùn tá à ń sọ yẹn pé àyàmọ̀ fún tá a dá ṣe. Ǹtẹ́ èèyàn dá ṣe tí ò fi tẹnìkan ṣe tí ò júbà ẹnì kankan. Ó túmọ̀ sí pé tó bá ṣe nǹkan yẹn ò ní yọrí sí dáadáa. Ìdí nu tó jẹ́ pé a máa ń júbà àwọn tí a ti lọ lórí gbogbo nǹkan. Ọ̀nà kan nìyẹn tá à ń gbà júbà. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ wá fún wa ní àpẹẹrẹ àwọn ìjúbà yìí bí ẹ ṣe máa ń ṣe nínú Ifa temple. Tí a bá wo ọ̀nà tí à ń gbà júbà lórí Ifa temple yẹn pọ̀. Torí pé nígbà tá a bá wà ní ilé ìjọsìn tá à ń ṣe júbà lọ́wọ́ oríṣiríṣi gbogbo àwọn irúnmọlẹ̀ la máa ń júbà. Nínú àwọn tó jẹ́ irúnmọlẹ̀ tí wọ́n ti lọ tí wọ́n fi nǹkan yìí lọ́lẹ̀, gbogbo wọn la máa ń kà. Ìbà orí àpérè, ìbà òdìlógbòòjé, ìbà òsùn àwòrò, ìbà Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín, ìbà Ìyàmí Òṣòròǹgà, gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn la máa ń júbà bẹ́ẹ̀ yẹn. Mo kàn mẹ́nu bà díẹ̀ ń bẹ. Léyìí tó jẹ́ pé àwọn tá a máa ń júbà gan wọ́n lé ní 40 nígbà tá a bá wà nílé ìjúbà tá à ń ṣe júbà lọ́wọ́. Ẹ ṣeun. So bàbá ìjọsẹ̀ lè wá bá wa sọ díẹ̀ nínú ìjúbà ìkẹ́kọ̀ọ́ bá wa bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú temple yìí. Ètò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wípé ṣe rí ọ̀rọ̀ ti temple. Àwa tá a jẹ́ olóyè nílé Ifá, a sì nínú àwọn tó ń ṣe ìjọsìn. Aláwọn ìgbìmọ̀ kan tó jẹ́ pé àwọn náà máa ń ṣe ìjọsìn. Iṣẹ́ tí wọ́n ní. So àwọn tó kan àwa ni wípé nígbà tí a bá dé àárín kan, wọ́n ó ní kí a máa ṣe ìsúre. Bóyá kẹ́nìkan ṣe ìsúre fún ìlú, kẹ́nìkan ṣe ìsúre fún ọba, kẹ́nìkan ṣe ìsúre fún orílẹ̀-èdè, kẹ́nìkan ṣe ìsúre fún state, kẹ́nìkan ṣe ìsúre fún àwọn obìnrin, kẹ́nìkan ṣe ìsúre fún ọmọdé. N tó kan àwa àgbààgbà nìyẹn. Ẹ ṣeun bàbá. Ẹ ṣé. Ibi tí gbólóhùn yẹn ti máa ń jáde, òun nígbà tí àgbáríjọ àwọn awo bá péjọ. Bóyá ọba ń sọdún, ó ké sí gbogbo àwọn awo kan wá bóun ṣàìsùn ọdún. Bóyá àgbà awo kan ó ń sọdún, ó invite gbogbo àwọn awo pé kí wọ́n wá bóun sọdún. Tàbí kan náà àwọn olóyè ọba gan ń sọdún torí gbogbo àwọn olóyè ọba náà ló lọ́dún tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń ṣàìsùn. Tàbá tí wọ́n ń sọdún fún àgbáyé gan tó jẹ́ àpapọ̀. Ìgbà yẹn la máa ń sún yẹ̀rẹ̀. Nínú yẹ̀rẹ̀ Ifá ni gbólóhùn yẹn ti máa ń jáde. Ẹni tó fẹ́ sún yẹ̀rẹ̀, ó láti kí gbogbo àwọn awo tó wà ní ìjókòó àtàwọn tó wà ní dúró. Tí a bá ń sọ pé Ifá ní kí yín mèrè tẹ́lú, gbólóhùn yẹn fi hàn pé Ifá tí mo fẹ́ kì í o, mo fi ń kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wá láti gbogbo ọ̀nà tó jìn. Ọ̀rúnmìlà ní kí n kí yín mẹ́sàn-án láwẹ̀.
àwọn tó tọ̀nà tó jìn wá tí wọ́n wá bá wa tán darapọ̀ mọ́ wa à ń fi ẹ̀mí ìmoore hàn pé wọ́n kú rìn wọ́n káàbọ̀ sí àárín wa ẹni gbólóhùn mú jáde wá àtàwọn míì tó tún wà lókèrè tí wọ́n lè wá tí wọ́n máa gbọ́ wa àfi ń kí wọn ni Ifá ní kí yín mèrè tẹ́lú Ọ̀rúnmìlà ní kí yín mẹ́sàn-án láwẹ̀ Ifá ní kí yín ọmọ ọlọ́pọ̀ epo ọ̀jàdí Ifá ní kí yín ọmọ ògidì gbágbá kẹ̀dùn tí mára ògidàn lé àfi gbogbo yẹn a fi ń fi ohun yẹn a fi ń kí àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n wà níbì kan àbáwọn tí wọ́n ti bì kan wá táwọn bá ṣe nǹkan ni. Eriwo ìyá ọmọ àgbọn mèrè gún o mo ní Ifá ní kí yín mèrè tẹ́lú Ọ̀rúnmìlà ní kí yín mẹ̀sùn láwẹ̀ Ifá ní kí yín ọmọ ọlọ́pọ̀ epo ọ̀jàdí Ifá ní kí yín ọmọ kíkan ẹnu ọkọ̀ ajé tí mára ògidàn lé wọ́n jẹ́ mi ní hàn mo ní ẹni ní wẹ̀rí ẹ mọ́ tòtòǹbàlà ní wẹ̀dí àgbà agẹmọ ògùn ní wẹ̀rí ọlọ́jà mẹ́rìndínlógún lórópo adéwámúwòrì níjọ́ tí ń lọ rè wẹ̀rí òfun nínú àgùrò dẹ ta lọ́wọ́ ẹ̀rí òfun tó fi lájé ìwòrì lọ́wọ́ ẹ̀rí òfun tó gbó keke ta lọ́wọ́ ẹ̀rí òfun tó fi láya ìwòrì lọ́wọ́ ẹ̀rí òfun tó gbó keke ta lọ́wọ́ ẹ̀rí òfun tó fi nírè gbogbo ìwòrì lọ́wọ́ ẹ̀rí òfun tó gbó keke wá wẹ̀rí mi fún mi awẹ́dẹ́ wẹ̀rí sà Ifá wẹ̀rí mi fún mi ibẹ̀ ni mo ti dárin pé olónìí mo ró wẹ̀rí mi fún mi o awẹ́dẹ́ wẹ̀ mọ́ ìwòrìwò fún wẹ̀rí mi fún mi o awẹ́dẹ́ wẹ̀ mọ́ bó ṣe rí ni. Ṣe rí gbólóhùn yẹn ìgbà tí a bá ń rúbọ lọ́wọ́ làwọn gbólóhùn yẹn máa ń jáde fún àpẹẹrẹ nísìn ká ní adáfálẹ̀ adáwòrìwò fún gẹ́gẹ́ bí odùfá tí wọ́n mọ̀ àwa kì í à ń rúbọ lọ́wọ́ àti kì í tán dandan ní ká pe ọmọ ìyá rẹ̀ tó jẹ́ òfún òun wòrì òfún àti wòrì lọ́mọ ìyá ẹ̀ ìyẹn la fi máa ń sọ gbólóhùn yẹn pé tá a bá kí ni tán ṣe bá àkẹ́nìkejì ẹni ni ibẹ̀ yẹn la ti máa ń lo èdè yẹn kì í ṣe pé nú ìyẹ̀rẹ̀ kọ́ nìyẹn ti jáde ṣùgbọ́n nú gbólóhùn gbà tá a bá ń rúbọ lọ́wọ́ tá a ti kí odùfá tá a dá tán tá a tó wá fẹ́ pè kejì rẹ̀ náà pé kó náà wá ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀ kó bá gbé ẹbọ náà dálàdé ọ̀run ìgbà yẹn la máa ń sọ pé báàbá kẹ̀gbọ́n àkìíkà àbúrò báàbá kí bàbá náà ṣe kọ́ ọmọ bàbá kí ní tẹ́ bá kẹ́nìkejì ẹni so ibẹ̀ ni gbólóhùn yẹn ti wá orúkọ tèmi ní Awóníran Fáníyì Ọmọyẹni tí mo jẹ́ olúawo ti ìlú Ṣẹ̀kẹ̀ nílùú Ọ̀yọ́.